Africa Content TV. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní nínú ohun gbogbo ká ṣáà máa dúpẹ́. So mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa. Adúpẹ́ púpọ̀. Ẹ ṣé o. Yes, mo máa ń fòye àgbàlagbà ni mí. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ members Olubadan Council fún àdúrótì wọn. Wọ́n dúró tì mí lọ́lá lọ́hùn. Àdẹ̀rí ẹnìkankan tó yọ ẹsẹ̀. Ẹ ṣé o.